kárẹ́lé wa kárí gbádùn Yorùbá o. ilé tíyá ọmọ Yorùbá kárẹ́lé èyí tá a ṣe lóko ẹrú tó ilé tíyá o. Alágàndá mi mà dé, alágàndá mi wọ̀lú wá, alágàndá ọ̀rọ̀ mọ́dọ́dẹ o, alágàndá mi mà dé. Dádì mọ̀mí brọ́dá sísá máa bọ̀ o, bóyá kájọ gbádùn àgàndá o, alágàndá mi mà dé, alágàndá mi wọ̀lú. Gbádùn àkàndá kangókangó agogo ọ̀rọ̀ máa dún. Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Arélùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún solówó ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́. Àkàndá ọ̀rọ̀ Awikonko náà ló kọ́ mi. Àjàó àró Awikonko aṣọ lójú ọlọ́rọ̀. Àṣà ọ̀pẹ lóko bẹ́ẹ̀ rí kò tí ì pẹ́ síra wọn náà tá a láǹfààní àti gbọ́ra wa. Kò ì pẹ́ síra wọn tá a láǹfààní àti gbọ́ra wa. À ń sọ̀rọ̀ bí ọjọ́ méjì. À ń sọ̀rọ̀ bí ọjọ́ mẹ́ta síra wọn. Now ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ló ń ṣe bákan kó sáà kàn mára dúró fún ìṣẹ́jú bíi díẹ̀ tí mo fẹ́ fi sọ̀rọ̀ tí màá fi kúrò ń bí báyìí. Well, ẹ̀ka ni mi ọmọ adúró fọ́tí ilé òtítà lé ni mi ọmọ arẹ́rù mọ́ sọ ahéré ni mi ọmọ yẹkóyẹkó ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdòyẹdò yín tó fún pé bí ẹ̀gbọ́n òun nìyí ọmọ yẹnuyẹnu mo kí n kú ojúmọ́ mo kí n káàsán mo kí n káalẹ́ torí pé àkókò wọ̀ báramu ọpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó jẹ́ ká máa lọ láyọ̀ ká máa bọ̀ láyọ̀ ọba tí ń fi ìṣọ́ ẹ̀ sọ wa tí ń fààbò rẹ̀ bò wá ọba tó fún wa lóore ọ̀fẹ́ tá a fi láǹfààní láti máa gbọ́ra wa tá a fi láǹfààní àti máa wòra wa ògo ni fún orúkọ rẹ̀ lókè ọ̀run. Nẹ́tíwọ̀kì kí ni mo rà lọ́wọ́ rẹ̀? Wetin I buy for your hand? Àkàndá mo mú ìròyìn ayọ̀ tó gbogbo ọmọ Yorùbá wá nílẹ̀ yìí àbí nílẹ̀ òkèèrè. Nígbà tá a sọ̀rọ̀ kẹ́yìn a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nation nbi tó dé nbi tó possible ká máa kojú sí ńbẹ̀ láti sọ̀rọ̀ nípa declaration. Declaration wa kò tí ì parí lélẹ̀ tó túmọ̀ sí pé declaration sì kù lẹ́yìn. Ìdí ni pé àwọn tó jẹ́ pioneer Yorùbá nation àwọn tí wọ́n gbé Yorùbá nation dání àwọn tó gbé Yorùbá nation lérí àwọn gangan kọ́ ló ṣe declaration. Akányìndé wọ̀lú Akányìndé dàlúrú ńlá lè pe màmá tó ajáàkì ẹ̀ mọ́ wọn lọ́wọ́ eléyìn alẹ́ MKO Abiola Madam Dúpẹ́ Onítìwí àwọn ni wọ́n ṣe declaration. Oríṣiríṣi ọ̀rọ̀ ló jẹ jáde lélẹ́yìí tí
tí a ti rí ọ̀rọ̀ tí fini lọ́kàn balẹ̀, ọ̀rọ̀ tí kini láyà látẹnu kan nínú àwọn tí ń béèrè fún Yorùbá nation, látẹnu ẹni tó jẹ́ agbẹnusọ fọlọ́yè Sunday Adéyẹmọ Ìgbòho. Kí ni ìròyìn ọ̀hún ṣe ti gbọ́ pé ìdánilójú ń bẹ pé Yorùbá nation ò ní dọdún tí ń bọ̀, ọdún yìí náà làágbà kí wàá lọ́lọ́run ò lè ṣe nígbàkigbà tọ́lọ́run bá fẹ́ ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. ọba ìṣẹ́jú àáyá, ọba minute, ọba seconds, ọba tó lè yí ìgbé ayé ẹni padà láàrin ìṣẹ́jú kan péré, òun náà ni Ọlọ́run. lélẹ̀ tó túmọ̀ sí wípé tí èkúté bá ti ń pàṣàmọ̀ fólógbò, dájúdájú ẹnu sáré ò jìnnà. bàbá rẹ̀ èèyàn ti ń sọ pé ń ṣe báyìí lọ́la, a jẹ́ pé ó ti ní ètò rẹ̀ lójú ọ̀nà, a jẹ́ pé ó ti pè ìlú rẹ̀ sójú ọ̀nà, ó ti létò rẹ̀ nílẹ̀. ìdí nìyẹn tá a fi lè doubt anybody. well pápápá má sọ̀rọ̀ nípa ìpadà wálé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, má sọ̀rọ̀ nípa Yorùbá referendum bill. àwọn àwòlọ́kọ́ ń bo lọ́wà, kí ló túmọ̀ sí? má sọ̀rọ̀ nípa ẹ̀ lélẹ̀ tí yóò fi wá lọ́kàn balẹ̀, because tẹ́lẹ̀ rí oríṣiríṣi èrò náà ni ẹ̀ka wá pa. tá a bá wò dáadáa nílẹ̀ Yorùbá, ohun tí ìran Yorùbá ń fẹ́ pọ̀. ìran Yorùbá ń fẹ́ Yorùbá nation, ìran Yorùbá ń fẹ́ restructuring, ìran Yorùbá ń fẹ́ referendum, ìran Yorùbá ń fẹ́ regional government, ìran Yorùbá ń fẹ́ 2023 presidency. so gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ní àwọn tó ṣùgbà ẹ̀, ló láwọn tí wọ́n káràmásìkí ẹ̀, ló láwọn tí wọ́n gbé lérí, ló láwọn tí wọ́n gbèrú, ló láwọn tí wọ́n tó jẹ́ pé àwọn gangan ní kíní ọ̀hún ló ń gbé jáde, tàbí àtọ̀dọ̀ wọn ní kíní ọ̀hún ti ń jáde. tẹ́ bá ń sọ̀rọ̀ nípa àwọn olóṣèlú, àwọn ń gbèrò wípé bí 2023 bí yóò ṣe dé kánkán, ipò tí kálukú wọn ń dù bí yóò ṣe tẹ̀ wọ́n lọ́wọ́. díẹ̀ nínú wọn ló lè ro ti mẹ̀kúnnù lọ́kàn, majority wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbésí ayé wa. kí tọmọ ẹranko ó bàjẹ́, kí tọmọdé ó dùn, káyé ọmọ ẹranko ó bàjẹ́, kẹ́ẹ̀kẹ́ ọmọdé kó máa ṣe wọ̀mùwọ̀mù, kẹ́nu ìyàwó ọdẹ ọmọ dánrótí lọ́wọ́ ẹran jíjẹ. lélẹ̀ tó túmọ̀ sí wípé látàyébáyé láti bá a. nẹ́tíwọ̀kì ló fà o, èmi kọ́ o. now gẹ́gẹ́ bí nǹkan tí mo ń sọ bọ̀, ọ̀wọ́n gbogbo epo pẹtiróòlù ọ̀fẹ́ wá yóò fẹ́ lọ àbí yóò pẹ́ kó tó lọ, kí là yọrí sí ẹ̀? níbo ni yóò ti àfẹ́ẹ̀tì mẹ̀kúnnù? well ìyẹn kọ́ láàmú gbàbí ẹni gbàgbọ́ ọtí lórí ètò tìsín, ìyẹn kọ́ láàmú yànnàná, kọ́ láàmú ṣàlàyé lórí ètò tìsín. bí kì í ṣe ká pàrọwà síjọba kí wọ́n má jẹ́ kékeré ọ̀hún ọpẹ́, ká pàrọwà sáwọn tí wọ́n wà nídìí ètò epo bẹtiróòlù kí wọ́n má jẹ́ ká sanná ní. because ìgbà tí mo study orílẹ̀-èdè Nàìjíríà dáadáa, mo rí wípé ọ̀nà gbogbo nìyà ti ń jẹ wá, ọ̀nà gbogbo la ti ń jìyà, ọ̀nà gbogbo la ti ń sanná ní. àti jẹlẹ́dẹ̀ wa yùngbàyùngbà àti sanwó ẹ̀ tìkọ̀tìkọ̀. bó bá fẹ́ fowó sí báǹkì ọ̀rọ̀rùn, ayọ̀ àtàláfíà àwọn ò fi gbà lọ́wọ́ rẹ̀. bó bá fẹ́ gbowó rẹ̀ padà, a máa nira díẹ̀. ìwọ jẹ́ kówó rẹ̀ ó há mọ́nú machine, ó mọ̀ wípé nǹkan ń bẹ. jẹ́ kówó rẹ̀ ó há mọ́wọ́ POS, ó mọ̀ wípé nǹkan ń bẹ. so nídìí èyí gbogbo ẹ̀ ìjọba lábẹ́, láti ìjọba àpapọ̀ déjọba ìpínlẹ̀, wọ́n ti sọ àwọn ìjọba ìbílẹ̀ di handicap. àwọn yẹn ò ní agbára, wọn láṣẹ, wọn ní nǹkan kan, wọn ò ní túmọ̀, wọn kàn sáà wà ń bẹ̀ ni. bí ìgbà tí wọ́n bá wọn tó wà ń bẹ̀ wá lé iṣẹ́ sí ilé iṣẹ́ tí kálukú wọn kàn gba sálárì ni. everybody lọ sí local government láràárọ̀, wọ́n dẹ̀ ń dé
nírọ̀lẹ́ ìrọ̀lẹ́ ọ̀tán ntí kálukú wọn ṣe ń bẹ̀ náà nìyẹn. well olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ń bọ̀ nílé ńjọ́ wo ni mega rally ńjọ́ wo ni Yorùbá referendum bill àwọn wo ni wọ́n ṣe agbátẹrù rẹ̀. well kí ni nǹkan tó yẹ ká ṣe pẹ̀lú referendum bill yìí kí láǹfààní tó lè mú wá fún wa kí lè rí jẹ ta lè jẹ ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ńbo ni Yorùbá nation dé dúró ńbo ni ń lọ. kó tó di pé mo wọnú méjèèjì mo ní àlejò ń bí láti ilẹ̀ Ìbàdàn òdú ni wọn kì í ṣàìmọ̀ fólókò ẹni tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó ni Yorùbá máa sọ̀rọ̀ kan pé ẹni tá a mọ̀ yẹ́ ẹ̀ tá a mọ̀ bàbá ẹ̀ àgàràdà ikọ̀ àti ìríjú Olódùmarè àgbà wòlíì ẹni tọ́lọ́run alààyè ń gba ọwọ́ wọn ṣiṣẹ́ ìtúsílẹ̀ iṣẹ́ ìmúláradá wòlíì ìgbà tiwa prophet Ruben Àìkọrẹ kí ni ìdí tí mo fi ọwọ́ ìránṣẹ́ Ọlọ́run alààyè gbáyà ìdí ni wípé kárí ni lóde òtó kábánidélé mo ti bá wọn délé mo mọ̀ wọ́n dáadáa Yorùbá sì ni ẹni tá a mọ̀ yẹ́ tá a mọ̀ bá bẹ́ẹ̀ àgàràdà lélẹ̀ tó túmọ̀ sí wípé mo lè fọwọ́ wọn sọ̀yà dé any length. well prophet Ruben Àìkọrẹ ẹ kú dédé àkókò yìí sà. ẹ ṣé olóòtú. ẹ bá ń gbàdúrà fún gbogbo ojú tí ń wò wá káàkiri àgbáláyé. Ọlọ́run tó ní àsìkò àti ọjọ́. kábíyèsí. ìwọ nìkan ní a pè fún gbogbo àwọn èèyàn tó ń wo ètò yìí tàbí àwọn tí ó wò àtàwọn tó ń wò lọ́wọ́. oh yes. gbogbo àdúrà pé kẹ́ ẹ ṣí ilẹ̀kùn àánú fún wọn lónìí ọjọ́ kìíní nínú oṣù kejìlá bàbá lórúkọ Jésù Olúwa ẹ ṣe bẹ́ẹ̀. àmín. gbogbo ogunkógun àti agbára múnisìn tó ń bá wọn jà lónìí ẹjọ́ jáwọ́ lára wọn lórúkọ Jésù lórúkọ Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. wẹ́ẹ̀ lẹ́jẹ́ kí n kú àṣeyẹ ti àjọ̀dún ìkórè tẹ̀sẹ̀sẹ̀ sí kọjá. ẹ ṣé. ìròyìn kàn mí ń bí wípé tán bá sọ pé èrò wá èrò pọ̀ ìbéèrè tí mo kọ́ fẹ́ sáré béèrè lọ́wọ́ yín kó tó di pé mo lọ sí orí ìbéèrè tèmi kí nìdí tí ẹ fi nígbàgbọ́ nínú ọrẹ títà. agbára àti àṣẹ Ọlọ́run ni ìgbàkígbà tí a bá ń ta ọrẹ tàbí tí a bá ń ṣe ìtọrẹ àánú à ń ṣe ìfẹ́ Ọlọ́run. Jésù ní ebi ń pa mí ẹ fún mi lóúnjẹ òrùngbẹ ń gbẹ mí ẹ fún mi lómi ó ní mo wà ní òwò ẹ dáṣọ bò mí wọn wá nígbà wo lebi ń pọ́ tó ń gbẹgbẹ tó wà ní òwò ó níwọ̀n ìgbà tẹ́ ti ṣe fún ọ̀kan nínú àwọn èèyàn mi òun lẹ̀ ṣe fún ntí Jésù wáyé fún ni pé ó fara rẹ̀ sílẹ̀ láti fi ara rẹ̀ jì fún wa a fi ta wá lọ́rẹ ni láti lè gba ìdáǹdè gba ìwòsàn gba ìmúláradá gba ìtúsílẹ̀ nígbàkigbà tí a bá ń sọ nípa ìtọrẹ àánú ó ṣe pàtàkì tí a bá wo olùkórè tá a ṣe ní Sunday tó lọ yìí àwọn tí mo máa ń pè wá síbi ìkórè mi àwọn tí wọ́n kù díẹ̀ káàtó ni mo máa ń pè mo mọ èèyàn mo dẹ̀ mo lówó but mi ò ń pè wọ́n wá síbi ìkórè ṣùgbọ́n àwọn wo ni agbára Ọlọ́run ó gbé dìde nínú ìkórè náà àwọn wo ni a lè ta lọ́rẹ tá a lè fún lẹ́bùn nínú ìkórè náà but ìtọrẹ àánú àṣẹ Ọlọ́run ni ìgbà tó Ọlọ́run pè mí n tó sọ fún mi ni pé n tó bá ti ní máa fi ṣètọrẹ àánú àná ìtọrẹ àánú ó máa ń ṣílẹ̀kùn àánú fún yàn ìgbàkigbà tí n bá jíṣẹ́ tàbí mo sọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ìdààmú mo jíṣẹ́ fún wọn lórí fóònù mo máa ń ṣàlàyé fún wọn pé àánú ṣíṣe ó ṣe pàtàkì tá a bá ṣètọrẹ àánú màá gbàdúrà tẹ̀lé tí má ti gbàdúrà tẹ̀lé ìyanu ó ṣẹlẹ̀ ìdí tí mo fi ń ṣe ni pé àṣẹ Ọlọ́run ni ọ̀pọ̀lọpọ̀ ìjọ ni wọ́n ti gbàgbé ilé ọ̀pọ̀lọpọ̀ wòlíì ò ti gbàgbé ilé tarawa ẹ ń bá ń wá tara ò lè ṣètọrẹ àánú ẹ ń bá ń wá ti ọmọ tìyàwó nìkan kò lè ṣètọrẹ àánú ẹni tí ò bá ronú pé ọjọ́ kan ló wọ́n fàyè ilẹ̀ kò lè ṣètọrẹ àánú pé because ìtọrẹ àánú yìí onídòdè wà lọ́rùn gbogbo nta bá ṣe nú ayé yìí a ṣègbé ó ṣe ká ní o ó ṣe eré ní o ó ṣe bí ní o ó ṣe dáadáa ní o gbogbo rẹ̀ ń dòdè wá
níkẹyìn ayé. So ìtọrẹ àánú ni agbára àṣẹ tí Ọlọ́run gbé fún wa pé ká fẹ́ràn ọmọnìkejì wa bí ara wa. alábàjọ tí bíbélì fi sọ wípé ẹnìkan wà tí ń fọ́nká síbẹ̀síbẹ̀ ó ní sí ni bẹ́ẹ̀ sì ni pé ẹnìkan wà tí ń háwọ́ kìkì sí àìní òun náà ni mo fi rántí orin nì tó ní ó ń táfì fún ọ Olúwa àwòsàn lè padà fún wa láyọ̀lá ó ta ọ lọ́rẹ́ oníbù ọ̀rẹ́ oníbù ọ̀rẹ́ oníbù ọ̀rẹ́ láyọ̀lá ó ta ọ lọ́rẹ́ oníbù ọ̀rẹ́. Well, ẹ káàbọ̀ sí àyín now ntí mo tọ́pìkì program ni pé ìgbà wo àpèdélẹ̀ rẹ̀ ni mo pè ní ìgbà wo ni yóò tó kàn mí ìgbà wo ni yóò tó kàn mí tá bá ń sọ̀rọ̀ nípa ìgbà wo ni yóò tó kàn mí kí là ń sọ̀rọ̀ nípa rẹ̀. ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni ìbéèrè tí gbogbo èèyàn máa ń bi Ọlọ́run ni tàbí tí wọ́n máa ń bi ara wọn. nígbàkigbà tí a bá rí i pé ọdún ti ń kọjá lọ báyìí láti January títí dàsìkò yìí tí n tá à ń wọ̀ ọ̀bà tí ì tẹ̀ wá lọ́wọ́ n tá à mọ̀ bí Ọlọ́run tàbí bí ara wa ni pé ìgbà wo ni yóò tó kàn mí. ìgbàkigbà tí ìgbà wo ni yóò tó kàn mí àwọn ẹgbẹ́ mi ń kọ́lé àwọn ẹgbẹ́ mi ń ra mọ́tò àwọn ẹgbẹ́ mi ń bímọ àwọn ẹgbẹ́ mi ń ṣe nǹkan rí táìmù wo ló máa jẹ́ tọ̀dọ̀ mi. ṣe rí ìbéèrè yìí mo ti bi ara mi léèrè rí mo ti bi Ọlọ́run léèrè nígbà tí ojú ń pọ́n mi pé ìgbà wo lásìkò tèmi náà ó dé ìgbà wo ni ó tó kàn mí. nígbàkigbà tí irú ìbéèrè bá wá sọ́kàn wa n tá à ń tíra láti sọ ni pé ó ti ń pẹ́ wájú lójú kan bóyá ẹni tí ń wọ́kọ tí ò rọ́kọ ẹni tí ń wáṣẹ́ tí ò ríṣẹ́ ẹni tí ń wá àlàáfíà tí ò sáré àlàáfíà ẹni tí ń wá àlùyọ ẹni tí ń pawó tí ò rí nǹkan rere fi ṣe ẹni tó yẹ pé ó ń wá ìwé ìgbélú ìwọ mọ́lù kò rí gbà tàbí pé wọ́n ti fi rásìbì kan wọ́n sọ pé àwọn máa pè tó bá yá àwọn máa send message tó bá yá tàbí ó fẹ́ rìnrìn àjò kò rìnrìn àjò rìn tàbí ó rìnrìn àjò kò rí ibìkan gbégbà tàbí ẹnìkan tó ń ṣiṣẹ́ láti January ó wá di èní ọjọ́ kìíní oṣù kejìlá yóò fẹ́ béèrè pé ìgbà wo ni ó kàn mí ìgbà wo ni ó tó kàn mí. ìbéèrè yìí ó jẹ́ ìbéèrè tó lágbára àwa tí a dẹ̀ mọ̀ pé ó lè kàn wá lénìí ó ní mo fẹ́ kí ẹ jẹ́ kájọ fi ìgbàgbọ́ rìnrìn àjò ìgbà tó bá kàn wá à ní béèrè irú béèrè bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n tí ò tí ì kàn ire ò tí ì kàn kò tí ì kọ́lé kò tí ì lo mọ́tò kò tí ì láyọ̀ wọn ò tí ì bá ṣe nǹkan rí kankan rí tàbí ó ti kàn tẹ́lẹ̀ ó sá lọ́mọ lọ́wọ́ yóò máa béèrè pé ìgbà wo ni ó kàn mí. ayọ̀ tí à ń fẹ́ òun náà ni pé kí Ọlọ́run kó fún wa ní ìta wá gbogbo wa lọ́lọ́run dá dáadáa kò sẹ́ni tó lọ́n dá kó máa ṣẹrú ẹgbẹ́ kò sẹ́ni tó lọ́n dá kó máa jìyà kiri ṣùgbọ́n àwọn atúnidá àna tún wa dá nígbà atúnidá bá tó yàn dá ìbéèrè tí ó mọ̀ wá sínú ọkàn yẹn bẹ́ẹ̀ náà ni pé ìgbà wo ni ó kàn mí. ó sáré kò sọ́nà àbáyọ ó gbìyànjú ojú kan ní bọ́ sí láti January ló ti plan pé ntí máa ṣe rí bí mo ṣe fẹ́ rìn but òfo gbogbo ẹ̀ bọ́ sí mo fẹ́ kó mọ̀ pé ọjọ́ ayọ̀ ti dé torí ìbéèrè tí ẹ béèrè yìí Olúwa ní nǹkan kan fi ṣe inú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbogbo ohun tó ń wá tó ò rí ìwọ ló ní ìbéèrè yẹn ìgbà wo ni ó kàn mí ẹni tí ó dẹ̀ dá Ọlọ́run ò ní Ọlọ́run ìgbà wo ni rí èmi ó kàn mí ìgbà wo láyọ̀ mi ó kàn mí ìgbà wo ni ìbùkún ó kàn mí ìgbà wo làṣeyọrí ó kàn mí ìgbà wo lòkìkí tí mo gbé wáyé ìgbà wo ni ó dọ̀dọ̀ mi tí wọ́n fi mọ̀ mí. ẹ sọ̀rọ̀ kan nípa ìkórè ńsìn àjọ̀dún tá a ṣe ní ìtọ́lọ yìí mo rí i pé ó ti ń kàn mí lóòótọ́ torí mi ò rí èrò bẹ́ẹ̀ rí láti ìjọ́ tá a ti ń ṣèkórè mi ò rí èrò bẹ́ẹ̀ rí débi pé oúnjẹ ò kárí bá a ṣe plan tó owó tá a fẹ́ fi tọrẹ ò kárí lọ́jọ́ ẹ̀ mo tún ní kan lọ ra 10 bag of rice láfta ọ̀pọ̀lọpọ̀ rice tá a ti rà kò kárí wọn kò tó àmọ́ á ní náà kí ló dẹ̀ ṣẹlẹ̀ ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá a ṣe rán mọ́ ń ṣe ni pé àárọ̀ àṣẹ kẹjẹ́bú a ti ṣèkan nígbà sí ṣọ́ọ̀ṣì wa ààrẹ tí ó bá jẹ́ ń jẹ wa so a ní láti kó bí ọdún 5 sísìn a ní láti kó lọ bá àwọn alágbe a ti fún ọ lóúnjẹ wọn láàárọ̀ because tá a bá ṣèkórè àwọn láàkọ́ fún lóúnjẹ a lè fún Saturday a lè fún láàárọ̀ Sunday because mo ní interest inú wọn gan because Ọlọ́run sọ fún mi pé tí n bá gbé ọ̀dìdẹ tó bá bọ́ tí wọn náà jẹ́ èèyàn àwọn tán kù díẹ̀ káàtó ìwọ lọ máa jẹ́ bàbá àtìyá wọn and then ìgbà tó gbogbo wọn dé mo bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ wọ́n nígbà tó stage kan mo ṣàwọlé owó tá a gbé kalẹ̀ wọ́n àtán mo wá ń wò pé mo wá ń finú rò pé ọmọ tí ń kàn mí bọ́ mọ́ rè ìgbà tí
ilé tí ẹ wá bẹ̀lẹ̀ níjọ́ mẹ́ta yìí ìgbà tí wọ́n wá bá mi sí mo wò ó njọ́ tí wọ́n ń kọ́lé fún mi tí lè dúró tí mo wá rí bí ilé mo wá rò pé ó mọ̀ tí ń kàn mí rè ẹ̀yin kan wọ̀ yóò ti kàn yín kò ì kàn yín yóò kàn yín báyìí tó bá lè kàn mí a ti gbàgbé mi nínú ayé àgbúrò mi mọ́ ẹbí òkan tí ń mọ nọ́mbà mi mọ́ mo ti sọnù ṣùgbọ́n gbọ̀ ya ẹni tí mo ń wá nírí ó wá mi kàn pé àsìkò tí ó kàn rèé àsìkò tí ó kàn yín náà ti dé o ipò kípò tẹ́ rí ẹ wà ọ̀nsáìsàn ni o ọmọ rẹ wà nínú ipò ẹjọ́ kan ni o ìdààmú kan wà níbẹ̀ ni o ìyanu tí ojú á rí yóò fà wọ́n jáde lórúkọ Jésù ó máa kan gbogbo yín o because mo bá kàn yín ibẹ̀ láyọ̀ wòlíì wà àwọn wòlíì mọ̀ rò pé àwọn ń ṣiṣẹ́ fáwọn èèyàn ni tí wọ́n bá gbàdá fáwọn èèyàn àwọn wòlíì kan máa sọ pé wàhálà ẹ̀ nìkan ti pọ̀jù fáwọn irú àwọn wòlíì bẹ́ẹ̀ wọn ò fẹ́ rí ni wọn ò fẹ́ rí because nígbà bá ṣẹ́ fún yín níta à ń retí lẹ̀ rí nígbà ẹ̀rí bá jáde la tó máa ń rí nǹkan ńlá lára wòlíì ṣùgbọ́n nígbà tó bá ti kàn yín ni yóò kan wòlíì gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí mo mọ̀ pé àwọn kan wà tó lọ́n fẹ́ gbé dìde lónìí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi àwọn kan wà tó lọ́n fẹ́ gbé dìde lónìí tó yẹ pé ìyípadà ó dé lọ́jọ́ kìíní oṣù kejìlá nǹkan lè yí padà láàrin ọ̀sẹ̀ yìí nǹkan tún lè dé agbára ọ̀run lè balẹ̀ nìkan tí yóò sọ pé ìwọ lọ́kàn yóò dẹ̀ kàn ìgbà tó bá ti kàn wá gbogbo ayé ò fẹ́ rí wa tó bá ti kàn wá gbogbo ayé ò fẹ́ fẹ́ràn wa tó bá ti kàn wá gbogbo èèyàn fẹ́ ṣe ẹbí wa nínú ìlú tí a ti jáde tí wọ́n sọ pé ẹ mọ̀ dá ló ń jáde ń gbèsè ẹni tí ò ṣe yẹn gidi ìmílẹ̀ tó bá ti kàn yín wọn á ní àbúrò wa ni àlẹ́gbọ̀n wa ni ẹni tó bá kàn ní à ń sọ̀rọ̀ olóyè Sunday Igboho ń sìn ẹ ń sọ ìpadàbọ̀ wọn but ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ìgbà tó kàn ìránṣẹ́ yìí ni àjọ wà mọ̀dẹ́kẹ́tẹ́lẹ̀ ni mo mọ bá a ṣe jọ mọ wà a lè wà lẹ́gbẹ̀ẹ́ gáràjì àwa náà wà ń bẹ̀ ìgbà yẹn kò sí nǹkan kan ṣùgbọ́n nígbà tó kàn wọ́n gbogbo ayé fẹ́ mọ̀ wọ́n gbogbo ayé fẹ́ bá wọn tán gbogbo ẹ̀yin náà tẹ̀ ń gbé ètò yìí ó lè kàn yín lónìí. gbogbo èèyàn fẹ́ bá gbòòrò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni gbogbo èèyàn fẹ́ sọ pé mo mọ̀ rí mo bá àgbẹ̀jọ lánàá ni. bẹ́ẹ̀ ni mo rántí ọdún kan sẹ́yìn bóyá bíi 5 years ago mo lọ sílé wọn mo pe nọ́mbà wọn ò gbé mo á send message mo á lọ sílé wọn ó ń dáwọn èèyàn lóhùn sálẹ̀ yàrá wọn náà mú mi lọ ìgbà táwọn èèyàn nípa ti ń pẹ́ jù yàrá àwọn aṣọ fún àwọn tó ń wà àwọn yẹn wá àwọn ọmọ sẹ́wọ̀n wá sókè gbà bàbá kí ló ṣẹlẹ̀ ó ní ẹ mọ́ padà lọ sàlẹ̀ ó ní alàgbà èèyàn tipẹ́tipẹ́ làwọn jọ ń sọ̀rọ̀ yàrá lókè láti jọ ń sọ̀rọ̀ náà kí mo fẹ́ fàjà ni pé ńgbà tó kàn wọ́n ìgbà yẹn ni ẹni tí ò kàn tó bá kàn nìkan tí ò bá kàn wọ́ ẹ lè jọ pàdé o ìgbà tó bá kínlé tó bá kínlé yìí ẹjọ máa pàdé ẹjọ máa ṣọ̀rẹ́ ẹjọ máa rìn gbogbo èèyàn máa gbọ́ wa gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé ètò yìí mo mọ̀ pé ó fẹ́ kàn yín lónìí ọdún yìí parí tó sì kù nílẹ̀ yìí ó sì tó nǹkan ṣe ẹ̀ ń wá wé ni o ẹ̀ ń wá náà àbáyọ ni o ẹ̀ ń wá gbéga ni o ẹ̀ ń wá wòsàn ni o ẹ̀ ń wá pé èmi náà fẹ́ dòmìnira bóyá wà lamẹ́ríkà Canada Germany ó fẹ́ dòmìnira àsìkò tí ó kàn yín rè ó ti ń lé nǹkan ti pẹ́ ọwọ́ rẹ ò bá àsìkò tí ó kàn rè ìgbà wo ni ó kàn mí ìbéèrè ńlá ni ìdáhùn rẹ̀ sì ni pé àsìkò ti tó òní náà ni ó kàn ọ́. lágbára Ọlọ́run òní ni yóò kan èmi náà o kò tí ì kàn mí o lágbára Ọlọ́run yóò kàn mí lónìí. àmín. well bàbá wòlíì number one ẹ̀dá kọ́kọ́ máa ń dúpẹ́ oore ọ̀fẹ́ wíwà láàyè bẹ́ẹ̀ni ọ̀pọ̀ ló ti ní resolution ọdún ní December last year tó bá di January nǹkan báyìí ni mo fẹ́ achieve bó bá di February mo fẹ́ achieve eléyìí March April wọ́n ti ní preference wọ́n ti ní schedule fún nǹkan tí wọ́n fẹ́ achieve ṣùgbọ́n December la wà yìí òní lọ́jọ́ kẹ́ni December yìí ó tún parí èèyàn wà láyé o èèyàn ò sí láyé o oṣù ó parí fúnra lára ẹ̀ lélẹ̀ tó túmọ̀ sí wípé n tí wọ́n lé January tọ́wẹ́ ọ̀bá tó lé February tọ́wẹ́ ọ̀bá tó lé March títí di December tọ́wẹ́ ọ̀bá tá a bá wá bẹ̀rẹ̀ wípé ìgbà wo ni yọkàn mi ǹjẹ́ nǹkan kan bẹ tí ẹ̀dá gbọ́dọ̀ ṣe kó tó mọ̀ pásìkò ń dé. ẹ ṣe olóòtú ṣe rí gbà gbogbo ẹ̀dá tí bá ń wá àsìkò tí ó kàn ọ̀dọ̀ Ọlọ́run ló wà ṣùgbọ́n a gbé àwọn wòlíì dìde ńgbà mìíràn wòlíì ti di igbá àwúwọ́lé ní kí ló dẹ̀ fà á ìdọ̀tí tí wọ́n gbé lọ́wọ́. meanwhile n tí a mọ wòlíì sí wòlíì dàbí dókítà ni bẹ́ẹ̀ni bó o ṣe nílò dókítà náà ló nílò wòlíì bẹ́ẹ̀ni ìdí ni pé afọ́jú ò lè má fọ́jú rìn nínú òkùnkùn kò nílò ẹnìkankan láti tàn mọ́lẹ̀ sí ọ mò ń gbọ́ yín. wòlíì n tí wòlíì wà fún pé kó tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ àwọn èèyàn kó sọ solúsàn fún wọn kì í ṣe pé ká pe wòlíì lásán ká gbọ́ solúsàn ká mọ̀ ṣe mo máa ń sọ fáwọn èèyàn mi
tí wọ́n bá pè mí tí wọ́n ò tí ì ṣe ń tá a sọ pé kán ṣe mo máa ń sọ wọn pé ìwọ ló tí ì jẹ́ ń lówó ju mo ṣe lówó ìlọ torí ńgbà àdúrà bá gbà lọ́nà máa ń là ẹnìkan pè mí nínú ètò tí a jọ ṣe nígbà tí ẹ wá sílé tuntun tí mo sí ìgbà tó pè mí ó ní dádì ó ní mo fẹ́ ṣe business ó ní Ọlọ́run ti kẹ́ mi ó ní mo lówó lọ ó ní mo fẹ́ ṣe business nígbà tó lóun fẹ́ ṣe bí ẹ̀mọ́ tí mo sọ fún un mo ní ṣé Nàìjíríà bí ní òkè òkun ó ní bàbá ó lóun fẹ́ ṣe ní Nàìjíríà ni àmúta ní ọ̀bọ̀ mójútó ó ní ẹ̀bọ̀ mójútó mo ní ìlébọ̀ mójútó mo ní ìdí ó ní mo lè bó wọn àti mo ní nò ó torí orúkọ tó ṣe iyebíye ṣe rí wàhálà ta nílé ní ọ̀kánjúà ló mú wòlíì di alárìífín àti ká mọ̀ wá tara wa nìkan sá nígbàkigbà tẹ bá rí ẹni tó ń wá tara ẹ̀ kò ní lè ju bó ṣe wà lọ bẹ́ẹ̀ ṣe ń wò mí bí òkìkí mi ṣe kàn káàkiri lẹ́nu òtítọ́ tá a gbé lọ́wọ́ ni bọ́tí ngbà míì kò ń tètè dùn ṣùgbọ́n ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi mo fẹ́ kí ẹ rò pé ọba ní wòlíì kan ti yàn mí jẹ rí wòlíì kan ti gbá mi rí wòlíì kan ti ṣe bí sí mi rí tógun dẹ̀sì wá tí òun béèrè pàṣípò ní ọkàn èní yìí mo fẹ́ kó mú yẹn kó lọ́kàn rẹ̀ kó jẹ́ kó kàn ẹ́ mo máa ń sọ fáwọn èèyàn mà ní àwọn tí wòlíì bá ti kàn lára rí mo máa ń fẹ́ bá wọn pàdé àwọn náà sọ mí dèèyàn o àwọn tí wòlíì ti gbá tán ti yàn jẹ tán ti ṣe bí sí tí n bá ti bá wọn pàdé màá pray fún wọn tí n bá pray fún wọn tílẹ̀kùn bá ti sí àwọn náà máa ń mọ̀ọ́rẹ́ jù because wọ́n ti bọ́ wọlé. ó dàbí ẹni tó ti lọ ilé ọkọ kan rí bẹ́ẹ̀ni tó wá ti dé tó ti dálé mosú tó bá fẹ́ lọ́kọ mi yọ wá very very careful. bẹ́ẹ̀ni a ronú dáadáa so bó ṣe rí nìyẹn ṣùgbọ́n ẹ̀yin tẹ́ mọ̀ pé ó lè kàn yín lé ní ọjọ́ kìíní December mo fẹ́ kẹ́ ẹ pè mí tẹ́ bá dẹ̀ ti pè mí màá pray fún yín màá sọ tí ń ṣe fún yín ara tí Ọlọ́run fún mi tí mò ń dúpẹ́ lọ́rẹ̀ sí ni pé ó fún mi lẹ́bùn tó yàtọ̀ mo máa ń sọ̀nà lórí fóònù kì í ṣe tó pọ̀ màá kàn sọ foundation ṣòro wa tí n bá dẹ̀ ti sọ tábà dẹ̀ ti ṣe ilẹ̀kùn ọ̀dẹ̀ sí níbi ilẹ̀kùn tó ń sí òun náà ní gbogbo wọ́n fún dáàdì mọ́tò lẹ́nì wọ́n fún alẹ́ lẹ́nì wọ́n fún àǹkan lọ́la gbogbo yín ò wá nítumọ̀ sí mi o mo tún ń ronú bí ń ṣe dọ́rùn níkẹyìn ayé gbogbo nǹkan yẹn ló yẹ ká máa rò because n tá a bá ṣe inú ayé òní yóò kù wá kù nígbà tá a bá lọ tán òun náà máa ròyìn TB Joshua ó gbìyànjú tiẹ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀ láìda wọ́n léèyàn burúkú ni wọ́n ní omi ni wọ́n ní kinní kan ni bọ́tẹ́ wò ó. ta ló dọ́ mi ipò mọ̀ nù wa. wọ́n ní tìyẹn wa mọ́tò ta ló máa yẹ pé. ikú rẹ̀ jọ alójú ó kú nínú ìdẹ̀rùn ó gbàdúrà ó dẹ̀ dùn bẹ́ẹ̀ ó dẹ̀ kú òun dé pampers ní Cindy àgbọ̀n kankan bí rere tó ṣe lódìde fún. òde àti kiri bí yàn tó kò ó gbàdúrà ó sì kú inú ẹ̀sìn ló kú sí inú ìgbàgbọ́ ló kú sí bẹ́ẹ̀ni ìdájọ́ wà lọ́wọ́ láàrin àtọ́lọ́run. bẹ́ẹ̀ni àwọn tó ń bìlí pé kì í ṣe èèyàn Ọlọ́run gbogbo nǹkan náà wá bẹ̀ pé tẹ́lẹ̀ yàtọ̀ bọ́tí n tó ṣe tí mo fẹ́ fàjà ni pé n tó ṣe là ń ròyìn lónìí àwọn kan ò lè gbàgbé nù táyé wọn àwọn kan wọn ò lè dìde mọ́ bó ṣe kú. well ìránṣẹ́ Ọlọ́run bàbá ní ká fún yín láàyè púpọ̀ ẹ lè sọ̀rọ̀ láti sin di alẹ́. bẹ́ẹ̀ni nọ́mbà wo làwọn èèyàn lè pè yín sí. nọ́mbà tẹ́ lè pè mí sí gbogbo ẹni tó yẹ pé ẹ fẹ́ sọ́nà ẹ fẹ́ wojú Ọlọ́run lórí ohunkóhun tó ń ṣẹlẹ̀ tàbí ẹ̀yin tẹ́ rò pé àsìkò ti tó báyìí tí kìíní kan sọ́nà ọkàn yín pé ìgbà wo lẹ́ẹ̀ dé bẹ́ẹ̀ tẹ́ ń rò pé mọ̀gbàgbà ti dé báyìí o màá sọ́nà fún màá gbára fún kó tó di ọ̀sẹ̀ méjì sísìn gbogbo yín lẹ́ẹ̀lẹ́rìí ẹ̀ẹ́dẹ̀ mọ send message sí baba Awikonko pé ẹ̀rí ti dé yóò rí bẹ́ẹ̀ lórúkọ Jésù nọ́mbà tẹ́ lè pè mí sí ni 070 84 74 20 61 070 84 74 20 61 òun náà ni WhatsApp nọ́mbà mi so ẹ lè pè mí ẹ̀yin tẹ́ wà lókè lọ́hùn ẹ lè pè mí lórí WhatsApp so màá dá yín lóhùn bákan náà tẹ́ bá fẹ́ bá mi pàdé tàbí fẹ́ mọ program tá a ti mọ̀ sí program tẹ́ bá ti tẹ Select Gospel Prayer Link ọjọ́ Tuesday la mọ̀ sí program yẹn aago 11 ni Select Gospel Prayer Link ẹ lè tiri gbogbo program tá a ti ṣe ẹ lè ti lè bá a pàdé but ẹ̀yin tẹ́ fẹ́ pè mí tẹ́ mọ̀ pé ọdún yìí lọ ẹ̀yin mo fẹ́ kẹ́ pè mí tẹ́ mọ̀ pé kéè tán fún yín ìyanu Olúwa kì í sú tẹ́ mọ̀ pé ìgbà tí mo fẹ́ kọ́lé yẹn tí wọ́n ń kọ́lé yẹn tẹ́ mọ̀ pé mo ń wò pé nítorí náà fẹ́ kọ́lé parí wọ́n wá kọ́ ní oṣù 4 àtọ̀sẹ̀ 2 ó yà mí lẹ́nu pé ń bo mo fẹ́ ṣe ẹ̀yin tẹ́ mọ̀ pé tí náà lè rí bẹ́ẹ̀ Ọlọ́run sọ pé ìgbédìde yín ti dé yóò dẹ̀ ṣẹlẹ̀ lórúkọ Jésù ẹ gbàgbé ogun ìdílé ẹ gbàgbé ogun gbogbo ogun tó yóò ṣẹlẹ̀ agbára Ọlọ́run ká gbogbo ẹni tó wà ń di ọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run ló dá Ọlọ́run ó dẹ̀ tẹrí ẹ̀ bá tí wọ́n fi dìde ẹ dìde lórúkọ Jésù. agbára bàbá ká o agbára Jésù ká
gbogbo ìṣòro tó lè wà láyé rẹ o agbára Jésù ká ọgbọ́n mi gbogbo ìṣòro tó lè wà láyé wa o agbára Jésù ká wẹ́ẹ̀kẹ́ tó máa lọ mo fẹ́ kẹ́ pé nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí ẹlòmíì lè mọ rí mú lẹ́ẹ̀kan yẹn. nọ́mbà tẹ́ lè pè mí sí ní 070 84 74 20 61 070 84 74 20 61. well ẹ jẹ́ kí n fi bàbá wòlíì ilẹ̀ kí wọ́n máa padà lọ sílẹ̀ Ìbàdàn lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe débí láyọ̀ lẹ́sìn padà sílé láyọ̀ àtàláfíà ẹ bá gẹ́gẹ́ bí alpha àti omega iwájú ẹ̀yìn ìbẹ̀rẹ̀ àti òpin gbogbo tí Ọlọ́run ọba jẹ́ ìfàwá lọ́lọ́run lọ́wọ́ kó tó di pẹ́ máa lọ. Ọlọ́run tí mo ń gbọ́ àdúrà kábíyèsí aláàánú àtolórí ọ̀fẹ́ gbogbo àwọn olùwò ètò yìí àti àwọn tí ó padà wò àtàwọn tó ń gbọ́ mo fi lọ́lọ́run lọ́wọ́ àlàáfíà Ọlọ́run yóò wà lórí ayé yín iléeṣẹ́ yìí mo fi lọ́lọ́run lọ́wọ́ àti gbogbo àwọn tí ẹ kó sínú ẹ̀ ààbò Ọlọ́run ó dájú lórí yín kọ́dún yóò tó parí ẹ̀rí ó ti ayé wa bẹ̀rẹ̀ ààbò Ọlọ́run ó dẹ̀ dájú lórúkọ Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. Awikonko broadcasting tutorial we are citadel of learning tó bá fẹ́ kọ́ bá ṣe ń gbóhùn sáfẹ́fẹ́ production presentation technical and marketing Awikonko broadcasting tutorial Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o. Oh yes, you cannot afford to be a mediocre as a broadcaster. Not so good, not so bad. Pèdèpèdè gbọ́dọ̀ gbógede kó gbólóhùn kó ní àgbékalẹ̀ tó nítumọ̀ tó jẹ tí ń gbèsè láì mọ̀mú lóòmú fòlòlò fọ́ọ̀mù tó bá yá. Ló fi yẹ kó o gba fọ́ọ̀mù báyìí láti kọ́ bá a ṣe ń ṣe ní Awikonko broadcasting tutorial Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbi tí wàá ti kẹ́kọ̀ọ́ gba ìmọ̀ ìjìnlẹ̀ tó kún rẹ́rẹ́. Bá a ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ látẹnu àwọn ọ̀jẹ̀mí pèdèpèdè lórí rédíò àti tẹlifíṣọ̀n. Adequate equipment for radio and TV programs in a permanent classroom and studio. Bá a ṣe ń ṣe dé bẹ́ẹ̀ la nílé gbígbé bọ́dìn fáwọn tó fẹ́ bẹ́ẹ̀. Bóyá kì í ṣe Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ń gbé. Kò sí ìyọnu ìrọ̀rùn ló bá dé o. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ máa kọ́ ẹ bá a ṣe ń lo console technicality productions presentation and marketing. Tó o bá ti wá pegedé lẹ́yìn tó o bá parí. Awikonko broadcasting tutorial ló tún máa recommend yẹ fún rédíò tàbí television station tó ń fẹ́ ẹ̀bùn rẹ̀. For you to be outstanding, enroll today at Awikonko broadcasting tutorial Ilé-Ifẹ̀ Ọ̀ṣun State and become a professional in no time. ẹ kàn sí lórí WhatsApp +234-701-428-5276 lórí email awikonko-broadcasting-tutorial@gmail.com. nílé lóko lẹ́yìn odi àjíǹde ara ó máa jẹ́ a ò ní fàìsàn ló gbà orúkọ tèmi ni Godwem tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ìṣe wa pé ìlera yín òun ló jẹ wá lógún òun ló tún mú wa wá sójú ìwòran yín ní déédéé àsìkò yìí mo kí yín o a ò ní fàìsàn ló gbà o gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro nínú eegun tàbí nínú iṣan ara wọn wọ́n lè kàn sí iléeṣẹ́ Godwem ìyá Ìjẹ̀bú ọ̀rọ̀ iṣan àti eegun la máa ń sọ ní gbogbo ìgbà nítorí pé ìṣòro iṣan àti eegun ó jẹ́ ìṣòro tó ṣe gbòógì tó dẹ̀ ń dà wá láàmú àwọn ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ilé orí òkèlè ẹlòmíì ń gbé tẹ́lẹ̀ ó ti padà sísàlẹ̀ nítorí orúnkún ríro ìbàdí ríro ẹlòmíì àtẹlẹsẹ̀ la máa kán ẹlòmíì tó bá jí láàárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ á di ìṣòro ẹlòmíì gbogbo ara títa ẹlòmíì ẹsẹ̀ títa ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n gbogbo èyí tó bá lè jẹ́ jẹ́wárí ó ṣeéṣe kó jẹ́ arthritis lẹ́ní ó ṣeéṣe kó jẹ́ rheumatoid arthritis or osteoarthritis èyíkéyìí tẹ́ ẹ̀ bá ní bó sì jẹ́ gout ni gbogbo ẹ̀ lágbára Ọlọ́run ká ẹlòmíì arthritis tẹ̀ ọmọ ọwọ́ ló ti máa tọ́ ọmọ ọwọ́ ẹ̀ á máa wú tá a máa dùn ẹlòmíì á máa sọ fún ẹ pé èjìká ló ń dùn òun ẹlòmíì ìbàdí ẹlòmíì orúnkún ẹ̀ á máa wú gbogbo èyí tó bá lè jẹ́ iléeṣẹ́ Godwem ìyá Ìjẹ̀bú last bus stop yìí ni lórí ọ̀rọ̀ arthritis yìnyẹn bákan náà ni ẹ̀yin ọkùnrin tẹ ní ìṣòro tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tá à ń pè ní prostate enlargement táwọn Yorùbá ń pè ní ìsétọ̀ prostate enlargement àmì méjì ló mú wa ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì tó bá fẹ́ tọ̀ á máa rí ìnira ṣùgbọ́n ẹlòmíì tó bá ní ìtọ̀ púpọ̀ jù ni á máa tọ̀ léra wọn ó lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó mọ́ ẹlòmíì kò tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yá ti máa jábọ́ ṣùgbọ́n kí ìwá ṣe prostate enlargement nìkan ló lè fà á kí wọ́n máa tọ̀ púpọ̀ torí prostate enlargement ọkùnrin nìkan ló ń ṣe ṣùgbọ́n ìṣòro ìtọ̀ púpọ̀ ó lè ṣe obìnrin náà obìnrin tó bá ní bladder infection àbí weakness of bladder òun náà lè máa tọ̀ púpọ̀ jù ẹlòmíì á ní infection tó ti pẹ́ ó lè jẹ́ kó máa tọ̀ púpọ̀ jù ẹlòmíì dẹ̀rẹ̀ diabetes
insipidus tó ń pè ní àtọ̀gbẹ ló fà á tó fi ń tọ̀ púpọ̀ jù. So tẹ́ bá ti ń rí irú àwọn àmì gbogbo yín náà lẹ lè kàn sí iléeṣẹ́ Godwem Ìjẹ̀bú. Bákan náà ni àwọn ìṣòro tó ń àfẹ́tì àwọn ọkùnrin wa tí ò ní lè jẹ́ kó ṣojúṣe wọn nínú ilé tó máa di kọ́ máa ka newspaper lálẹ́. Gbogbo àwọn ìṣòro tó lè fà bíi weak erection, premature ejaculation, jẹ̀dí ni. A ní 3-in-1 kan ní iléeṣẹ́ Godwem Ìjẹ̀bú tó jẹ́ pé ó dára fún àwọn ọkùnrin wa tó lè máa lò tó máa tún àgọ́ ara wọn ṣe. Á kọ̀rẹ́ẹ̀tì ìṣòro tẹ̀ níyẹn ni tó yẹ pé ìṣòro yẹn á kú òǹbẹ pẹ̀lú ògo Ọlọ́run. Bákan náà ni hepatitis tó ń ṣe ooru inú ẹ̀dọ̀ a máa ń mẹ́nubà ń gbogbo gbà. Ìdí tí mo dẹ̀ fi mẹ́nubà ni pé wọ́n ti sọ pé kò gbóògùn ṣùgbọ́n Ọlọ́run ti fún wa ní ewé àti egbò tó lè bá wa bójútó hepatitis tí ń ṣe ooru inú ẹ̀dọ̀ tẹ̀ níyẹn. Ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n ó lè fà á kí pains wa máa dìde nínú, ó lè lead sí liver problem tá a bá tètè bójútó. Ẹlòmíì dẹ̀rẹ́ ó lè jẹ́ kẹ́yìn ojú ẹ̀ máa yẹ́lò, ó lè jẹ́ kíto ẹ̀ máa yẹ́lò, ṣùgbọ́n ẹlòmíì ẹyin ojú ẹ̀ lè máa yẹ́lò, kíto ẹ̀ máa yẹ́lò kó jẹ́ jaundice lòun ní o. Ẹlòmíì inú ẹ̀ lè máa ga kó jẹ́ enlarged liver lòun ní. Torí ìdí èyí ó máa ń dára ká ṣe àyẹ̀wò. Ẹnikẹ́ni tó bá ti rí kùdìẹ̀kudiẹ ẹ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n mọ kí ló dé, kí nìkan tó ń ṣe àwọn. Ìyẹn ló máa jẹ́ ká mọ irú ọ̀nà tá a máa gbà ràn wọ́n lọ́wọ́. Pákéjì ti wà lóríṣiríṣi fún rheumatoid arthritis, fún prostate enlargement, even fún prostate cancer. Tí wọ́n bá ní prostate cancer ó lè máa tọ̀ kíto ẹ̀ kó máa ní ẹ̀jẹ̀ nínú àbí kó máa ní ìrora. Èkéyìí tí ìbàjẹ́ Ọlọ́run Elédùmarè ti fún wa lágbára láti fi òpin sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 08033034777. Nọ́mbà yìí náà ni nọ́mbà WhatsApp mi. Kò sí ibi tí ẹ̀dẹ̀ wà tí oògùn wa ò ní dé. Gbogbo ẹ̀yin náà tẹ̀ tí ń gbalẹ̀ máa jẹ́rìí sí ibikíbi tẹ́ wà, bó jẹ́ US, bó jẹ́ Canada, bó jẹ́ UK, wherever you are, oògùn yìí máa dé ọ̀dọ̀ yín. Ibikíbi tẹ́ lè wà nílẹ̀ adúláwọ̀ ni, nínú Nàìjíríà bí ni, gbogbo ibikíbi tí ẹ wà, bó jẹ́ Èkó ni, Ìbàdàn ni, Àbújá ni, Port Harcourt ni, wherever you are, oògùn wa máa dé ọ̀dọ̀ ẹ pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ń ṣe 08033034777. Òun náà ni WhatsApp nọ́mbà mi, ẹ má ṣe gbàgbé. Pẹ̀lú ògo Ọlọ́run, last bus stop yín ni Godwem Ìjẹ̀bú. Àlàáfíà lójú o. Ọmọ Yorùbá ni mí, ilẹ̀ Yorùbá la bí mi, níwọ̀ oòrùn Nàìjíríà, mo lè fọwọ́ sọ̀yà. tẹnitẹni èkìsà lọ́la tán. ìmúlòní kan bú àgbọ̀nsalẹ̀ lónìí họ́wùhọ́wù. ìran Yorùbá ló lédè àtàṣà tó wuyì tó jinlẹ̀ dáadáa. èdè àtàṣà Yorùbá wa gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kó wọmi bí. agbẹ́dọ̀. ìdí nìyí tá a fi ṣe àgbékalẹ̀ ètò ẹ̀kọ́ àrà ọ̀tọ̀. yàrá ìkàwé tá a pè ní Yorùbá pọ́nbélé lórí ẹ̀rọ ayélujára. ní pàtàkì fáwọn ọmọ Yorùbá tí ń bẹ lókè òkun. America, United Kingdom, France, Spain, Ireland, Italy, Germany, Austria, Switzerland àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ kọ́ mọ̀ ń yọ wá kọ́. tó sì mọ èdè Yorùbá sọ lẹ́nu dáadáa. sẹ́ẹ̀mọ̀ pọ́mọ tó sọ lẹ́nu lọ́fàpọ̀ òyàkọ́ pẹ́rẹ́. bàbá jẹ́kẹ́dẹ́ àtàṣà Yorùbá wọlé bẹ́ẹ̀. ẹkún ẹ̀yọ̀lá gbogbo wa ni. orí Zoom ni yóò ti máa wáyé. pẹ̀lú olùkọ́ èdè Yorùbá tẹ́ ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ni mo wó. àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Àjàó Àró Awikonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. agbẹ́dẹ̀gbàsà níyì padà bọ̀ ọ̀ràn míyàn. pèdèpèdè apèdè má pèdè jọ ọmọ elédè tó mèdè déédéé pè. àjẹdẹ ni mi ti fẹlẹ́gẹ́dẹ́ sóge. àtẹ̀dẹ̀ àtàṣà Ọlọ́run ọba fúnra mọ́nẹ. gírámà lítírẹ́sọ̀ òǹkà òwe àkànlò èdè àlọ́ àròkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ tètè wá forúkọ ọmọ tiyín sílẹ̀. +234 904 851 9362 +234 904 851 9362. èdè àtàṣà Yorùbá ò ní parun. Yorùbá pọ́nbélé ní kó jẹ́ ìpìlẹ̀. lójúnà nǹkan tó lè mú Yorùbá nation rọrùn fún wa tàbí tíran Yorùbá fi lè ní ìgbé ayé ìdẹ̀rùn tá a fi lè wà lómìnira ara wa òun náà ni ká ní self determination.
regional government lára self determination ló wà. Now àwọn ẹgbẹ́ kan nílẹ̀ Yorùbá láti inú oṣù karùn-ún ọdún tá a wà yìí ni wọ́n ti sẹ́ndì Yorùbá referendum bill sí àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó wà nílẹ̀ Yorùbá. Wọ́n ti sẹ́ndì bíìlì yìí sí wọn lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Now èmi wá wò ó wípé ká ní aláǹfààní láti tẹpẹlẹ mọ́, láti tẹnu mọ́, láti káràmásìkí ẹ̀, possibly bóyá àwọn olóṣèlú ìbákakún àti ilé ẹni tí ń jẹun kúrò nídìí oúnjẹ yóò nira níwọ̀nba, lélẹ̀ tó túmọ̀ sí wípé kágbàkóso kúrò lọ́wọ́ àwọn olóṣèlú wọ̀nyí yóò dẹrùn díẹ̀ kí n má sọ kejì. With that, tí Yorùbá bá wà lórílẹ̀‐èdè Nàìjíríà bí Yorùbá bá wà lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n ta ní ìdẹ̀rùn, ta ní ìrọ̀rùn, ta ní ìfọ̀kànbalẹ̀, kò sẹ́ni tó fẹ́ mind, because ìgbà tá a lè sọ pé ìran Yorùbá gbádùn jù láyé ó ní àsìkò Ọbáfẹ́mi Awólọ́wọ̀, that is between 1951 sí 1959. Ìgbà yẹn nìran Yorùbá kà sí golden era. Ní táìmù yẹn ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ ètò ọrọ̀ ajé ẹkùn ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí ooru gọ́gọ́ ó gbé pẹ́ẹ́lí ju àwọn tó kù lọ. A ti ní ètò ìṣèjọba wa tó fún wa nírọ̀rùn, ẹ̀kọ́ ọ̀fẹ́, ìlera ọ̀fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú òpópónà ni wọ́n ṣe láyé ìgbà náà. Kò sí gbọ́nmi sí omi òtó, kò sí ìjà ẹlẹ́yàmẹ̀yà bíi tàsìkò yìí, kò sí pé nìkan fẹ́ jẹ gàba lórí ilẹ̀ wa. Àwa la ní nǹkan àlùmọ́ọ́nì wa, àwa la ń ṣàkóso lórí ẹ̀. Òmìnira la gbà. Bá a ṣe gbòmìnira náà, ìjọba ẹlẹ́kùnjẹkùn náà la fi gbòmìnira. Àgúyèròsì ló dìtẹ̀ gbàjọba, ló dojú gbogbo ẹ̀ dé, ló gbé ìjọba ẹlẹ́kùnjẹkùn ló gbé sígbó pátápátá. Now ẹgbẹ́ yìí tí wọ́n pera wọn ní Yorùbá Referendum Committee, tí wọ́n ń jẹ́ àgbájọwọ́, pé àgbájọwọ́ la fi sọ̀yà, àjèjì ọwọ́ kò gbégbá dórí, ọ̀pọ̀ lẹ́sùn fi yagi lóko, ọ̀pọ̀ gírí ẹsẹ̀ níyẹ̀nà, ọ̀pọ̀ ikán ní mọ́lé, ọ̀pọ̀ oyin ní safara, ọ̀pọ̀lọpọ̀ irun á sì má gìyàn. Àwọn ni wọ́n ṣe agbátẹrù kínní yìí. My advice ò ní wípé kí gbogbo wa bá ṣe ń clamor fún Yorùbá nation, ká máa clamor fún Yorùbá referendum bill. Ìdí ni pé without referendum a ò lè gba Yorùbá nation. Lélẹ̀ tẹ́mi Àkàndá ti máa ń sọ tẹ́lẹ̀ wípé ká tó débi tá à ń lọ á dìbì tá a fẹ́ dé, á kọ́kọ́ máa dé ìpele kan ká tó bọ́ sí ìpele kan. Now having said that, mo sọ lẹ́ẹ̀kan mo ní àwọn èèyàn kan sọ wípé lọ́dún yìí la gba Yorùbá nation. Ṣó rí bẹ́ẹ̀? Ṣé ò rí bẹ́ẹ̀? Ṣó lè bọ́ sí? Ṣé ò lè bọ́ sí? Wọ́n ìgbẹ́nu ọlọ́kùnrin mú ogun. Ṣùgbọ́n mo fẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ díẹ̀ nípa Yorùbá referendum bill. Ó ti wà nílé ìgbìmọ̀ asòfin ilẹ̀ Yorùbá láti May. Ẹ̀ẹ̀mejì ni wọ́n ti sẹ́ǹdì ẹ̀ sí wọn. Kì í ṣe pé wọn ò rí, ṣùgbọ́n wọn ò gbégbèsè lórí ẹ̀. Èmi àtẹ̀yìn nípa àtìpín kí wọ́n lè gbégbèsè lórí ẹ̀. Because if àtọ̀tà bá máa gba Yorùbá nation, a ní èdè referendum bill yìí. Now effort ta lò
tá a fi sign 5 million petition kí ló dé tá a lo effort yẹn sórí Yorùbá referendum bill. Now kó tó di pé election bẹ̀rẹ̀ mo ti sọ sẹ́yìn ẹ jẹ́ ká súnmọ́ àwọn olóṣèlú ẹ jẹ́ ká negotiate pẹ̀lú wọn because wọ́n ní ìdí wa láti wọlé election. Irú negotiation wo la fẹ́ ṣe pẹ̀lú wọn? Irú referendum bill yìí ẹni tó bá wá campaign lọ́dọ̀ wa ká sọ fún ó fẹ́ lọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ká sọ fún ó fẹ́ lọ sí House of Representatives ká sọ fún ó fẹ́ lọ sí Senate ká sọ fún ó fẹ́ di gómìnà ká sọ fún ó fẹ́ jàre ká sọ fún. Ẹni tá a bá sọ fún bẹ́ẹ̀ tó ń ná dẹ̀jọ́ ọmọ Yorùbá dandan ni kó fún wa lésì kan. Èsì tó bá fún wa láàfin mọ̀ bóyá a fẹ́ tẹ̀lé àbá tẹ̀lé. Náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè sọ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn irú wọn àìmọye promise tí wọn ò ní padà ṣe mọ́ well ògùn ọ̀jẹ́ kò ní jẹ́ lọ́dọ̀ tèmi ìyẹn kọ́kọ́ máa ń dóògùn wò ná. bọ́nbá wa promise wa tí wọ́n fail mo mọ̀ pé wọn ò tún ní padà wá again láti wá promise wa unlike kákan fi wọ́n lẹ̀ kán máa dé dúpọ̀ kán dẹ̀ débi tán lọ láyọ̀ àtàláfíà láìsí nǹkan kan tá a bá wọn sọ. so ẹni tí ó yáni lówó tí ó dáni lókòwò kò ní lè pinnu lárúwó kò sì gbọ́dọ̀ pinnu lárugún. Now Yorùbá referendum bill wọn ò tí ì pàṣẹ nílé ìgbìmọ̀ asòfin kankan débi pé ó máa ní reading. Now àwa tá a nílò rẹ̀ àwa tá a lè sọ̀rọ̀ nípa ẹ̀ àwa tá a tó yẹ ká jágbàtẹ̀rù ẹ̀ olóṣèlú nípa àtìpín láti kó ń bẹ̀ gbogbo olóṣèlú àwọn tí wọ́n ń dupò òṣèlú nípa àtìpín láti kó ń bẹ̀ bóyá àwọn tí wọ́n fẹ́ jẹ gómìnà tó fẹ́ jẹ ààrẹ tọ́jú ọmọ Yorùbá ẹ jẹ́ ká approach wọn àwọn tó fẹ́ jẹ gómìnà ìpínlẹ̀ ẹ jẹ́ ká approach wọn àwọn tó fẹ́ lọ sí senate ẹ jẹ́ approach wọn àwọn tó fẹ́ du ipò òṣèlú kan mú bóyá ní state bóyá ní federal bóyá ní local government ẹ jẹ́ ká approach wọn ilé la sí kẹsàn-án ròde because ẹgbẹ́ yìí jẹ́ kó yé wa wípé òfin 1999 kò lẹ́ni tó ṣàǹfààní fún òfin 1999 dìgbà tí wọ́n kọ̀wé èèyàn bọ́ sọ̀lọ̀ òfin 1999 ó dàbí ìwé òfin 1999 dàbí pé kéèyàn bá yàn fárí lẹ́yìn olórí asin àmọ́ nǹkan kan nípa ẹ̀ wọ́n kàn ṣédé gbéwé òfin dé adẹ̀bẹ̀rẹ̀ sí lò ó wọ́n fárí Yorùbá láàkì fárí lẹ́yìn olórí ṣùgbọ́n wọ́n fárí eléyìí lẹ́yìn olórí àwa gangan tá lórí òsì ńbẹ̀ tí wọ́n fi fárí wa ó ní wọ́n dẹ̀ ń lò lé wa lórí látọdúnmọdún lélẹ̀ tó túmọ̀ sí pé tẹ́ni tá a gbọ́wọ́lé lórí ò bá gbìyànjú àti dìde èèyàn tó gbọ́wọ́lé lórí kò ní gbìyànjú àti gbẹ̀sẹ̀ dà. Now àwa tá a nílò láti káràmásìkí ẹ̀ láti mẹ́nu lélẹ̀ láti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé ipò tá a wà kì í ṣe pọ́ tẹ́ wa lọ́rùn à ń rún mọ́ra ìsonú ẹ̀kú ni àwọn olórí àwùjọ ń bẹ ń bẹ à ń sọ̀rọ̀ nípa àwọn ọba aládé ọ̀rọ̀ ebú kọ́ lélẹ́yìí ọ̀rọ̀ ìpè kọ́ lélẹ́yìí ọ̀rọ̀ pé kí wọ́n wá gba Yorùbá nation fún akọ́ lélẹ́yìí ọ̀rọ̀ pé wọn ò gbọ́dọ̀ bó lóṣèlú sí kọ́ lélẹ́yìí ìtànsán ni wípé kí àwọn náà ò sọ̀rọ̀ sókè lórí ọ̀rọ̀ Yorùbá referendum bill. Now àwọn olórí ẹ̀sìn nípa àtìpín láti kó ń bẹ̀ olórí ẹ̀sìn Islam olórí ẹ̀sìn Kristẹni wọ́n need láti advocate fún nínú ilé ìjọsìn wọn bí wọ́n bá fẹ́ bájọba sọ̀rọ̀ bí wọ́n bá láǹfààní láti relate pẹ̀lú ìjọba kí wọ́n má dẹ́kun láti máa sọ Yorùbá ní gbọmọgbọmọ làárọ̀ fàdítì. And again ẹni tí ń pè ọ́ dákẹ́ bó o bá lọ ń gbọ́ àgbọ̀ya etí rẹ̀ ọkàn wulẹ̀ dín ní lélẹ̀ tó túmọ̀ sí pé àwọn nípa àtìpín láti kó ń bẹ̀ àwa náà nípa àtìpín láti kó ń bẹ̀ èmi àtẹ̀yìn nípa àtìpín láti kó ń bẹ̀ Yorùbá referendum bill ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè lórí ẹ̀ well ìyẹn fún yẹn lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ọkùnrin gbọ̀ngbọ̀ngbọ̀n bí ẹni yìí kankun ẹni à ń bì igbó ti ń bẹ̀rẹ̀ sójú ọ̀nà born leader ó sọ̀rọ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri nílẹ̀ Yorùbá especially tójú òpópónà Èkó síbàdàn níbi tí àwọn agbébọn ti ń kọlu àwọn èrò tí ń lọ tí ń bọ̀ tí wọ́n ti ń jìyàn gbé
lójú òpópónà Ìbàdàn sẹ́kọ̀ọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kọminú sí ó bu ẹnu àtẹ́lù bákan náà ló jẹ́ kó yé wa wípé kò jẹ́ kó ń oró oorun sùn ẹ̀dá tó bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ni kì í ro oorun sùn nítorí ọ̀rọ̀ ẹnìkan ẹ̀dá tí ò bá nífẹ̀ẹ́ ọmọlàkejì tàbí tọ́rọ̀ ẹnìkan kò bá kàn tàbí tí ò ká lára ẹni àmọ̀rí ìbáàkú ẹni ọba lè jí gbé kán ó jí gbé ẹni tí wọn bá lè jí gbé kán fílẹ̀ but still olóyè Sunday Adéyẹmọ Ìgbòho fi ìran rẹ̀ sọ́kàn ó dẹ̀ jẹ́ kó yé wa wípé lára ìdí pàtàkì ní tá a fi la nílò orílẹ̀-èdè tiwa yes very very correct now olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ń bọ̀ nílé ẹni tó jẹ́ agbẹnusọ Ìgbòho ló sọ fúnra lára ẹ̀. well ẹnu Kóìkì lẹ ti gbọ́ yìí pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò ní sọ̀rọ̀ púpọ̀ òun ò ṣe bẹ́ẹ̀ mọ́ pé bàbá ń bọ̀ nílé ká máa retí ẹ̀ èmi ò dá òtí Kóìkì because ẹni tó bá rí ni tán ni máa ń sọ bẹ́ẹ̀ and again ẹjẹ́ àti bíi sanákì ìṣòògùn ìgbà wo ló máa Adéyẹmọ ò ní padà wálé ibi tọ́wà kìí ṣe lé ẹ̀ ẹ̀yìn amúní kìí ṣe lé ìgbín èèrí ni kìí sóúnjẹ ahun lélẹ̀ tó túmọ̀ sí pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ń bọ̀ lé ìjọ wo ló máa wá lẹ́nìkan kan mọ̀ èmi àtẹ̀yìn ọmọ ṣùgbọ́n certain bọ́ máa Adéyẹmọ ń bọ̀ lé ẹ jẹ́ ká ní lọ́wọ́ àlàáfíà wa pé ọmọ Adéyẹmọ aládìkún Ìgbòho ṣà ó ń bọ̀ lé ẹ má kánjú gẹ́gẹ́ bí Kóìkì ṣe sọ ẹ má múra lẹ̀ lágbára Ọlọ́run yóò dé bá wa láyọ̀ àti àlàáfíà a máa wẹ́kọ̀ ọmọ ẹ̀ tìlù ti fọ́n pẹ̀lú ògo Ọlọ́run ńdọ̀wù wa ni ṣé nìsín ni ṣé lọ́la ni ṣé lọ́túnla ni ṣé lóṣù ni ṣé lóṣù tí ń bọ̀ ni well Ọlọ́run ọba nìkan ló yé àti òòṣà fúnra lára ẹ̀ well ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation Ìgbòho sọ̀rọ̀ kan ó ní tá a bá lè wà níṣọ̀kan ẹnìkan béèrè ń bí ń pé Yorùbá referendum bill nírú àkókò yìí no a sọ wípé kí wọ́n buwọ́lù nísìnyí ẹ má sì mí gbọ́ ẹ gbọ́ mi lágbọ́yé n tí mò ń sọ ni pé bọ́ ọ bá ní ẹrù mẹ́ta o lè gbé kan lórí kó o fa méjì tọwọ́ kó o fà kan sọ́wọ́ tó fà kan sọ́wọ́ sí that means o lè fi kan pàǹtẹ̀tẹ̀ tàbí o lè fi ọwọ́ méjì o lè fi ọwọ́ kan ṣoṣo kó méjì ó rọrùn fún ọ láti kó papọ̀ lẹ́ẹ̀kan náà kó kó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ṣùgbọ́n wàá máa fi méjì lẹ̀ o kọ́kọ́ gbé kan lọ bus stop má gbàgbé wípé àkọ́kọ́ ni pé wàá láti fi ẹrù tó o gbé sí bus stop sọ́ọ̀yàn kan kó tó wá padà kó ilé tó kù lẹ̀ o tún wá gọ̀gọ̀gọ̀ o tún píìkì ẹyọ kan nu méjì tó kù o tún gbé lọ bus stop o tún padà wá gbé kan ìwọ lọ ná rẹ ní wàhálà gbogbo ọ̀nà pátápátá ló yẹ kíran Yorùbá máa tọ̀ at the same time gbogbo tí bá ń lọ ló yẹ ká dá sí lélẹ̀ tó túmọ̀ sí pé bá a ṣe ń lé Yorùbá Nation ẹjẹ́ á máa lé Yorùbá referendum bill ká máa pọ̀ṣù àwọn olóṣèlú wa bákan náà ni pé election bọ̀ 2023 ẹjẹ́ á nípa àtìpé ń bẹ̀ because ẹgbẹ́ àgbájọwọ́ yìí wọn ò sọ pé kánìkan kó boycott election wọn sọ pé kò ní sí election 2023 ní tí wọ́n sọ ni pé àwọn olóṣèlú
kí wọ́n rántí wa tán bá ti débẹ̀ láti buwọ́lu referendum bill. Referendum bill ò túmọ̀ sí wípé wọ́n ó fi fún Yorùbá nation lọ́la, ṣùgbọ́n láti jẹ́ kó tako òfin Nàìjíríà tí ń sọ wípé kò sáàyè referendum kò sáàyè referendum kò sáàyè referendum nínú constitution Nàìjíríà. With that tán bá ti lè fọwọ́ sí wọ́n máa include ẹ̀ sínú constitution tán bá ti review ẹ̀ lélẹ̀ tó máa fi wá lọ́kàn balẹ̀ pé any day anytime tí ó bá wù wá mọ́ láti nípa àtìpín pẹ̀lú Nàìjíríà tí a fẹ́ ní àjọṣepọ̀ mọ́ pẹ̀lú Nàìjíríà, referendum bill òfin tó bá ńlá máa tọ́ka sí pé tó ilé ti fún wa ní ààyè láti ṣe referendum bóyá a fẹ́ dúró sí Nàìjíríà tàbá fẹ́ kúrò. So ìyẹn ni èmi Àkàndá ní káwá bára wa sọ. Ìyẹn ni ó dúró náà kí n má bàa jẹ́ kó tó lo ẹ like kẹ́ follow page mi lórí Facebook Awikonko TV, Awikonko TV, ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV, ẹ wá èdè Yorùbá TV, oríkì Yorùbá TV, òwe Yorùbá TV, ìkórìtà kò yé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èdè àti àṣà Yorùbá ò ní parun, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. Mi bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ ṣe jásọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni, ájú wa ṣe o.